ọ̀rọ̀ mà ti pèsè jẹ́ ọ̀rọ̀ ti pèsè jẹ́ ibo la tún já sí àníkà ẹ má gbàbọ̀dè ẹlẹ́ẹ̀fẹ́ gbàbọ̀dè ẹni àbọ̀dè yẹn gan-an òun ni the best thing láti ṣe kò sí wàhálà mo mọ̀ pé bẹ̀rẹ̀ tẹ́ tó bá gbọ́rọ̀ mi àdé ìyàwó náà lẹ́nu torí mo rí ó yẹ mi náà lẹ́nu ni pékélé arúgbó jẹ gbèsè ta ni ó san pa ẹ má bínú pẹ̀lú ohùn mi mo ní cold ni ẹ má bínú. Amid rising bandit attack across several communities in Kwara State, the Seriki Fulani of Kwara State, Adam Abdullahi, has called on both the federal government and the Kwara State government to consider recruiting Fulani indigenes into the forest guard system to strengthen efforts against terrorists. Ẹjọ́ ṣé yìí náà ti gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ. Olórí àwọn Fulani ní Kwara ó ní kí wọ́n lè stop láti máa pa yín. Ó ní òun advice state government Governor Abdullahi àti federal government Baba Tinubu ìpè ká ẹ allow àwọn Fulani ẹgbẹ́ wọn ká ẹ recruit wọn sí inú forest guard. Àwọn ni wọ́n máa lọ protect tán máa lọ kojú àwọn Fulani terrorist brother wọn. Ṣó rí bí tá padà já sí? Ṣó rí bí tá padà já sí? Kí ló dé? Kí ló ṣẹlẹ̀ gangan? Ta ló fẹ́ gbà wá lọ́wọ́ àwọn arábí? Ẹ̀yin èèyàn mi ṣé ti gbàgbé ni? Ṣé ti gbàgbé nǹkan tó ṣẹlẹ̀ ní last year? Ẹ má tètè gbàgbé. Ṣé mo wí pé gbàrà tí wọ́n strike ní last year tí wọ́n bẹ̀rẹ̀ ìjínigbé ní Kwara ó ti pẹ́ tó ti ń ṣe wọ́n bò mọ́lẹ̀ nígbà tó wá ṣe pàbàǹbarì tí wọ́n lè bò mọ́lẹ̀ gbogbo ayé ló gbọ́ ọ̀run mọ̀. Kí ló wá follow ẹ̀? Governor Abdullahi Abdulrasaq ní Kwara State àti Emir Ìlọrin wọ́n foríkorí wọ́n fi kùlùkùn wọ́n bá ní kí wọ́n lọ kó àwọn wo náà lọ kó wá. Tẹ́ ẹ bá yìí rántí jẹ́ àpàdé bí comment section máa bá mi kọ síbẹ̀. Àwọn wo ni Governor Abdullahi of Kwara State àti Emir Ìlọrin tí wọ́n lọ kó wá láti north ìpè kó wá kojú àwọn terrorist Fulani terrorist ní Kwara? Àwọn Miyetti Allah àwọn ni wọ́n lọ kó wá. Ìgbà tí wọ́n kó wọn dé ṣé ti gbàgbé nǹkan tán lọ ṣe fún yín ní Kwara ni? Wọ́n ní gbogbo ẹ̀yin ojúlówó ọmọ ọkọ Yorùbá tẹ́ ṣe tán ẹ̀yin akíkanjú ọmọ ọkọ olóríire tẹ́ ẹ dìde tán wípé irọ́ ni kàkà kílẹ̀kùn ilẹ̀ àṣà tẹ́ ẹ mú ọ̀pá wípé ti ṣe tán ẹ̀yin warrior ọbẹ̀ láti protect ara yín láti wọgbó láti face àwọn ará bí pé wọn lórí méjì wọn ń ṣe win náà. Kí ni àwọn Miyetti Allah tán lọ kó wá kí náà ṣe fún yín? Bóyá ògùn náà fi bá yín sọ̀rọ̀ ni àmọ́ nǹkan tó fi control yín wọ́n ní ká ẹ máa dá ọ̀pá yín jọ ká ẹ kó fún wọn àbí ẹ kó fún wọn. Wọ́n gba ọ̀pá lọ́wọ́ yín wọ́n láwọn fẹ́ lọ service ẹ̀ service náà làwọn Miyetti Allah láwọn fẹ́ lọ service ọ̀pá ọwọ́ yín tẹ́ máa fi kojú àwọn Fulani terrorist ní Kwara. Àbálọ̀ àbábọ̀ mọ́ ẹ gbọ̀pá lọ́wọ́ wọn kí ló ṣẹlẹ̀? Wọ́n ṣẹ̀ṣẹ̀ wá fún wọn ní another strike tó terrible. Wọ́n pa wọ́n pa rádaràda. Ṣé ti gbàgbé ní last year yẹn ní ẹ̀yin èèyàn mi mo mọ̀ ipa máa ń tètè gbàgbé nǹkan. Ẹ má jà máa tètè gbàgbé nǹkan kò dáa. Wọ́n pa rabaraba èdè ní kò tí kúrò lẹ̀. Èyí ló mú gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní Ìfẹ́lódùn lóníkálùkù ń digbá tó di àgbọ̀n. Ó ní bó ibi tán bá ti lè rí àlàáfíà. Dèní bí Ìfẹ́lódùn ṣe ń yọ bí ọmọ wọ̀ níkànkan nìyẹn níkànkan. Wọ́n wá tún ní pé kán lọ kó Fulani wá báyìí kó wá kojú Fulani. Ṣé ti rí pé a ti wọ gàù báyìí? A ti wọ gàù. Ọlọ́run kó ṣàánú wa ní kẹjẹ́ ká múra ká tètè mọ́ bá ṣe máa protect ara wa torí àwọn ilé ti rẹ́dí ogun. Ìwọ tó bá dé wo situation tó ṣẹlẹ̀ nínú Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ wàá mọ̀ wípé ogun ti bẹ̀rẹ̀ nínú Nàìjíríà. Àwa tá wà ní south la lè máa wò wípé northern part of Nigeria ló ti ń ṣẹlẹ̀. Ṣẹ́yìn ò rí bẹ́ẹ̀ pé wọ́n ti súnmọ́ south ni. To the next wọ́n ní the defense headquarters has confirmed the arrival of 100 United States military personnel and associated equipment deployed to Nigeria as part of efforts to fight and counter terrorism in the country. The defense headquarters confirms arrival of 100 U.S. military personnel equipment to fight terrorism.
mo ló ti di woro sí woro mo ní kó jẹ́ kájọ máa bá bóyá election máa hold next year bóyá kò ní hold ìwọ àtèmi àmọ́ kí ló fẹ́ ṣẹlẹ̀ gangan torí ogun ti jà nínú Nàìjíríà bẹ́ẹ̀ ni tẹ̀lé mi wo fídíò yìí. So the US military deployed 3 military aircrafts into Nigeria between Thursday and Friday, and the 3 of them landed in 3 different locations. One landed in Borno. This particular one came in with heavy materials, drones, and all kinds of military weapons and ammunition in Borno Air Base, while one landed in Kaduna Military Depot. That this particular one is said to have been coming from Ghana, and it came with military troops. Listen to the full reports of what has happened between this Thursday and Friday. The US is now putting action into their words. United States military aircraft have landed in Maiduguri, the capital of Borno State, marking the beginning of a major deployment of American troops to Nigeria to assist in the fight against terrorism. A military plane touched down at the airbase in Maiduguri on Thursday night, followed by additional aircraft on Friday carrying equipment, ammunition, and personnel. By Friday evening, 3 American planes were spotted at the base with equipment being offloaded under the supervision of US military personnel. Àwọn ọmọ ogun Amẹ́ríkà ti sọ̀kalẹ̀ sí Nàìjíríà. Má bá wọn sí lára àwọn tó máa sọ wípé ó dẹ̀ pé President Bola Ahmed Tinubu 1 week mi ìwà bá wọn bẹ̀bẹ̀ lọ́dọ̀ ẹ o. Má sọ wípé torí ó week yo US President ló wá come to the head of Nigeria. Òun ló dẹ̀ rúlu Nigeria ń ṣe pé kinní kan jẹ́ àjọ sọ òótọ́ ọ̀rọ̀ tájọ mọ̀ fúnra lára wa. Kò sí president tó lè jẹ nínú Nigeria kó wá láti north àbí kó wá láti south single-handedly kò lè dá stop terrorism nínú Nigeria. Àwọn kaba ni wọ́n sponsor wọn náà. Àwọn wo ládé pè ní kaba tí wọ́n náà ti fetí gbọ́ láti joy. Wọ́n kì í ṣe ẹ̀mí àìrí, wọ́n ń ṣe winú gbò. Èèyàn tí àwọn èèyàn tí wà tèmi mọ̀ tájọ máa ń gbórúkọ wọn dáadáa tó máa ń rí picture wọn online tó máa ń grant interview. They are former senator, present one, former minister, former governors, present one, àti tó ń bọ̀ future, former head of state. Àwọn Islamic extremist leaders bí àwọn sultan bí àwọn emir gbogbo wọn pátápátá, those are the cabals. Why dé ti máa gbọ́ wípé script yẹn wọ́n ti máa kọ sílẹ̀ fún any president tó bá máa take over. Wọ́n ti kọ bó ṣe máa rule tó ṣe máa ṣèjọba, àwọn náà máa kọ script yẹn pé bó ṣe máa ṣèjọba lélẹ̀. Tí president yẹn ò bá ti wá ṣe bí wọ́n ṣe tí ò follow script yẹn, ohun tó ń ṣe fún ìjọba bàbá Tinubu nísìn ṣé ò witness ẹ̀ nígbà tí Jonathan tí Buhari show minus náà ni bó ṣe jẹ́ northern tó jẹ́ wípé wọ́n padà sọ bàbá yẹn di dìdìrìn síbẹ̀, wọ́n kàn fi sign, wọ́n fi kówó ṣé kò ní yẹ lẹ́nu tí northern bá wá pariwo síta lẹ́ni wípé president Bola Ahmed Tinubu wọ́n ti kówó Nàìjíríà wọ́n yáwó. Ẹ bá wa béèrè ìgbà tí Buhari kó tó kúrò bẹ̀ tó wà bẹ̀ kì í ṣe pé northern orúkọ Buhari wọ́n fi ń yáwó ni, wọ́n kàn náà gbé kíní fáìlì lọ síwájú Buhari ni bọ̀wọ́lùwẹ̀ ó ṣà sign tiẹ̀ everybody wọ́n kó gbogbo owó Nàìjíríà wọ́n kó lọ, kí ló wá fa ẹkún? Ṣebí nǹkan gbogbo ẹ̀yin politicians nǹkan tí gbogbo yín bá lọ bẹ̀ náà nìyẹn, kí wá ní wèrè torí èlèmi ò ṣe dá sí tó bá ṣe pé bàbá Tinubu kówó jẹ èyí tó kúrò ńbẹ̀ ṣé òkò ní gbogbo yín èèmù yín nìyẹn, kò sí kankan nu yín tó ready àti move Nigeria forward. Ṣó ti understand bẹ́ẹ̀ yẹn, a need ìrànlọ́wọ́ àti support àwọn western world láti wá kún gọ́ọ̀mẹ̀ntì lọ́wọ́ kí wọ́n lè fèsì àwọn pípù yìí. Wọn ò lè gbà kí head of state Nàìjíríà nìkan kò lè ṣe ẹ̀mí ògbé wọ́n lè fẹ́ sọ̀bẹ̀ wọ́n pa. You know what they are capable of. Òun ló ti rí yẹn, àwọn ọmọ ogun ti sọ̀kalẹ̀. Nigeria government gan defense headquarter ti confirm wípé about 100 of ọmọ ogun l'Amẹ́ríkà wọ́n ti dé with òbítíbitì machineries àti private jet fighter jet mẹ́ta ti wà ń bẹ̀. Tó bá dé wá ń wo bó ṣe ń lọ, ṣé wọ́n náà wá ṣe party ni àbí wọ́n wá ṣe carnival? Ogun náà wá jà. Tá bá sọ fẹ́ pé ogun ti wà Nàìjíríà o kì í fẹ́ believe torí pé ní àwa ti south àbí kò tí ì dàbí ti northern part. Ṣebí aráruwo tá ti pa láti ọjọ́ ẹni ò jẹ́ kí ó ti dàbí ti northern part. Àwọn kàbá yẹn ò mú ní kékeré, wọ́n ti ready láti jagun, wọ́n dẹ̀ ti ra gbogbo nǹkan ogun tó fi máa jagun, wọ́n ti ra sílẹ̀. Ó ní mo ṣe ń sọ fún ẹ wípé situation tájọ wà nísìn, it is between President Bola Ahmed Tinubu, US President versus Northern Nigeria and the Kaba.
kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀. Bí gbogbo kíní ìbá ṣe wá lọ, èmi believe wípé ẹ̀yin àgbààgbà wa, ẹ̀yin governors, gbogbo yín pátápátá nílẹ̀ káàárọ̀ òjíire nílẹ̀ Yorùbá, ẹ ti ní gbogbo plan pátápátá. Bí mo yẹn bá sọ̀rọ̀ yìí báyìí sìn, wọ́n ní state government wọn ní Kwara, ká tún sáré padà síbẹ̀. Wọ́n ti gbé ìgbésẹ̀ kan. Wọ́n ní Kwara State has taken a bold step by declaring that it will no longer tolerate street begging being used as a cover for criminal activities. The decision follows the arrest of a suspected bandit who was reportedly posing as a beggar. That alone should wake us up. Street begging is no longer just a social issue. It has become a security concern. When large numbers of able-bodied young people roam the street under the guise of begging, it creates room for criminal infiltration. Some hide weapons, some gather intelligence, some monitor communities. What looks like sympathy can easily become vulnerability. A fi àsìkò yìí rọ gbogbo ẹ̀yin governors tó kù nílẹ̀ káàárọ̀ òjíire ní gbogbo Southwest. Ẹ̀yin náà bẹ̀rẹ̀ sí ní páàkì àwọn àlìmájìrí. Mo rí wípé ẹ̀yin content creator kan ọ̀rọ̀ ń yé yín, kí ló máa ṣe yín tọ́pọ̀lọpọ̀ yín máa ṣe rádaràdà náà. Ẹ tún ti mú àṣírí ààbò bàbí àlà, àṣírí ààbò, ẹ ti sọ di content àbí? Ẹ má wọrí, ikú tó ń bọ̀ wá pa yín nìyẹn. Àwọn machineries, àwọn terrorists nìyẹn. Ṣé bẹ́ẹ̀ gbọ́n sí Kwara State wọ́n ti mú lára àwọn terrorists tó ń disguise, tó ṣe ó pretend bẹ́ẹ̀ ni wípé àlìmájìrí lòun tó gbégbá dání tó ń tọrọ bárà. Sórí àwọn obìnrin wọn, ẹ kó gbogbo wọn àtàwọn ọmọ kéékèèké tó ń mú dání, ìyàwó àtọmọ terrorist ni wọ́n, ọkọ wọn wà ńbẹ̀ terrorist ni wọ́n. Àwọn náà bá wọn ra petrol níta tá ń gbé lọ. Àbọ̀ ò kì í rí picture, ò kì í rí fídíò tán bá mú wọn. Àwọn náà bá wọn kó, tán bá wọn transport bullet, tá lọ bá wọn rà, tá lọ kó fún wọn. Oúnjẹ, sìgá, drinks, alcohol, drug, gbogbo ẹ̀. Àwọn obìnrin wọ̀nyí, àwọn tó ń rí bí àlìmájìrí tó ń fún lówó, àwọn ni wọ́n bá wọn rà tá lọ kó fún wọn. Àwọn ni wọ́n monitor street ẹ, gbogbo nǹkan tó ṣẹlẹ̀ street ẹ tí wọ́n ò mọ̀. Àwọn náà mọ̀ ojúlé dójúlé, ọ̀dẹ̀dẹ̀ sọ́dẹ̀dẹ̀, wọ́rọ́ sí wọ́rọ́, yàrá sí yàrá. Àwọn náà lọ fún ọkọ wọn terrorist ní feedback. Ibi ẹ máa bọ̀ ń bí. Gbogbo wọn tẹ̀dẹ̀ ń wò yẹn, ọ̀pá wà lára wọn. Bẹ́ẹ̀ ni àtọkùnrin àtobìnrin wọn, àtọmọdé àtàgbà, dáńgá wà lára wọn. Ẹ má fojú tẹ́ńbẹ́lú wọn. Ẹ stop nǹkan tó ń jẹ́ àlìmájìrí ní the whole of Yorùbá land. Ojú lalákàn fi ń ṣọ́rí. Tí bàbá Tinubu bá ń pe àwọn western leader kí wọ́n come to their aid láti gbógun ti terrorism, àwọn nǹkan kéékèèké tí ẹ̀yin leaders and elders wa àtàwọn aráàlú táwa náà ní láti ṣe láti fi support wọn, láti dáàbò bo ẹ̀mí wa àti dúkìá wa, ẹ jẹ́ ká ṣe. Ẹ jẹ́ ká ṣe, ẹ má jà káwọ́rọ̀ kákan fi wọ́n sílẹ̀ bẹ́ẹ̀ yẹn wípé wọ́n ti ń ṣe, àwọn Amẹ́ríkà ti ń bọ̀, ṣé àwọn náà ló wá máa monitor street by street? Ẹ jẹ́ ká wake up now. To the next, àwọn nọ́dẹ́nà wọ́n ti múra ogun o. Wọ́n ti múra ogun burúkú. Wọ́n dẹ̀ ti jẹ́ kó yé wa wípé tí bàbá Tinubu bá ti ṣetán ogun, wípé àwọn fẹ́ jagun, àwọn náà ti múra ogun. Ogun òjògun lọ́kọ̀ jù bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ, wàá gbọ́ fúnra ẹ. The institution of government like the EFCC to persecute and prosecute Nigerians that are not within their own party. If they don't stop, we are going to declare war. I assure you we are not going to keep quiet any longer. I won't allow anybody to criminalize me because I'm not in their party. And I refuse to join their party. And I will not join their party. My family members, my officials have been taken like anything, locked up, without any reason. Ṣé o mọ̀ ẹ́ pé wọ́n ti gbé El-Rufai? Bí El-Rufai ṣe lọ, tó lóun lọ jẹ́ àwọn EFCC ní òó. Ṣé o mọ̀ ẹ́ pé wọ́n ti sísì passport ẹ̀ ní airport? Àwọn EFCC, according to kọ́tẹ́mì rí online, wọ́n ti detain ẹ̀. Báàlà náà báyìí sí, Gọ́vnà Báàlà, òun náà ti sọ̀rọ̀ sí ṣó ti gbédè ẹ̀. Ó ní tí bàbá Tinubu bá sọ wípé gbogbo wọn, àwọn màlàmí, ọmọ ẹ̀kọ́ ti mú màlàmí àti ìyàwó àtàwọn ọmọ wọn, gbogbo wọn pátápátá náà ń kó one after the other. Ṣé o mọ̀ wípé gbogbo information yẹn ti sọ sẹ́yìn wípé kí bàbá Tinubu kó bẹ̀rẹ̀ sí ní gbé wọn, kó máa gba pálí lọ́wọ́ wọn. Kó lè mọ bó ṣe ń lọ ni. Òun ni Báàlà ń sọ fún ìwà àtẹ̀mí báyìí pé ogun ti dé o, ikú ẹ̀jẹ̀ ló bẹ̀bẹ̀.
ṣùgbọ́n ọ̀dọ̀ wọn àwọn náà máa kú ikú yẹn kì í ṣe ewu àti ní. Ológun ti dé tí bàbá Tinubu bá ní dandan wọ́n ní láti fọ́ọ̀sì wọn láti dìkáàpù sí APC nítorí wọn dìkáàpù sí APC àwọn á ń gbé wọn ẹyọ àwọn ti ṣetán ogun. Ṣùgbọ́n mo fẹ́ bi ẹ́, ṣé bàbá Tinubu nítorí kán dìkáàpù sí APC òun ni wọ́n ṣe lọ arrest wọn ni àbí torí wọ́n ti deal kí wọ́n fún arrest? Èwo ló tí gbọ́ nínú interview Bala bóyá o ti ń gbé pé gọ́fúnà kan ní northern part of Nigeria, Bauchi governor, ipò òun ló sọ the same man yìí ló sọ wípé àwọn ti fi message ránṣẹ́ sí gbogbo Fúlàní tó wà ní the whole of Africa. Èyíkéyìí tó bá ti lè rápálá wọnú Nigeria automatically ó ti become a Nigeria. Ó dẹ̀ ń jẹ́ kó yé wa wípé terrorists o, they are part of Nigeria and they are part of us. The same Bala tó lóun fẹ́ jagun tó wá ń parọ́ nísìnyí pé bàbá Tinubu torí pé wọ́n ní kó di camp sí APC ni. Malami ṣó fẹ́ sọ wípé o gbọ́ṣẹ́ owó ẹ̀ o mọ bó ṣe kó gbogbo owó Nàìjíríà ní ìgbà ayé Buhari. Ìjọba Buhari rún ayé Nàìjíríà gan. Bàbá yẹn bó bá rúre ló máa sọ̀rọ̀ lọ́rùn kò jù bẹ́ẹ̀ lọ. Ẹni tíyàwó ẹ̀ bọ́ síta tó ní kó máa tọrọ àforíjì fún ọkọ òun lọ́rùn. Àforíjì tá bá wá àdúrà àforíjì tá bá gbà sí ṣó òun ló dé ẹ̀dìtà mímọ́ iṣẹ́ tọkọ ẹ̀ ṣe àtò fúnra lára ẹ̀ wọ́n ti jọ ń wora wọn kò jù bẹ́ẹ̀ lọ. Ṣe ráyé wọn ṣe rí ibi tó gbé lọ. Ṣé ti rí iṣẹ́ tí ń gbọ́ nísìnyí pé àwọn pípù wọ́n ti múra ogun wọ́n fẹ́ jagun. Ẹ̀yin ìran mọ káàárọ̀ ajíire ọmọ Yorùbá ṣé ẹ̀ ń gbọ́ ṣé ẹ̀ ń dé ṣé ẹ̀dẹ̀ máa dákẹ́ rọ́rọ́rọ́ tẹ́ ẹ̀dẹ̀ ní mú plan tó yẹ kẹ́ mú tí kìíní máa bá yín lójijì tẹ́ ẹ̀yin gọ́fúnà tẹ́ máa bọ́ síta tí àbá tí mú gọ́fúnà kan àbí méjì ká fi ṣe pàṣán fẹ́yìn gọ́fúnà tó kù nílẹ̀ káàárọ̀ òjíire ẹ̀ ní mọ́ lọ́rùn o. You know what? We are sick and tired of your press release after killing our people. Àṣírí ẹ̀yin gọ́fúnà sì ti tú wípé attack tí àwọn terrorists bá wá attack ẹ fi lọ ń gbowó ní federal ni ẹ ń fi owó ẹ̀mí àwọn ọmọ aráàlú ẹ ń fi gbowó láti ẹ̀rí ìṣara yín. Àṣírí ti tú. So gbogbo gọ́fúnà tó bá ti attack state ẹ̀ tó wá ṣe press release àbí mi bíi ti gọ́fúnà Kwara tó bú sẹ́kún. Ẹjọ́ ṣé omi ojú ẹ̀ ó padà dá ẹ̀mí àwọn tí ó kú ó dá padà. Gbogbo àtáàkì tó ń ṣẹlẹ̀ ní Kwara lọ́wọ́lọ́wọ́ gọ́vnà Abdullahi Abdulrasaq ó cash out ní o àti ẹni Ìlọrin. Federal government ń fún wọn lówó burúkú wọ́n ní wọ́n fi ń tọ́jú àwọn victim mélòó lórí tán name orúkọ wọn síta tán fún lówó. Ṣé ilé tí wọ́n dáná sun náà fẹ́ lọ túkọ́ fún wọn ni torí mi understand family mélòó náà fún lówó compared to bitibiti billion tí wọ́n lọ fi ń gbà lọ́dọ̀ federal. Ṣé ìwọ náà dẹ̀ máa lajú kalẹ̀ báyìí wàá jẹ́ kí gọ́fúnà fi ẹ̀mí tiẹ̀ kó fi gbowó tó bá jẹ́ pé nǹkan tó yàn wálé ayé nìyẹn why not if not? Ṣùgbọ́n tó bá jẹ́ wípé kò sí bí ọ̀bọ ṣe ṣorí tí náà kí o ṣe kò sí bí gọ́fúnà ṣe ṣorí nílẹ̀ Nàìjíríà tí orí ìwọ ní tiẹ̀ náà tó ṣe bẹ́ẹ̀. Gọ́fúnà a ní kán lọ ṣiṣẹ́ fún wa ní kí ló dé tẹ̀ ń bẹ̀rù láti sọ̀rọ̀ tí wọ́n bá ṣe nǹkan tá expect. Mo ní kó má jẹ́ ká dúró de any governor kankan any governor jẹ́ ká sọ fún gbogbo wọn ká dé dúró lórí ẹ̀ both home and abroad. Àsìkò tá máa yẹ ẹ̀yin governor labroad lélẹ̀ ẹ bring it on. Táwọn ti Nàìjíríà bá bẹ̀rù yín tẹ́tí kó wọn láyà jẹ torí ẹ máa rán ọlọ́pàá sí wọn kán lọ jí wọn gbé kán náà wọn kán tì wọ́n mọ́lé ṣùgbọ́n ẹ bẹ́kùn wà ní bùbá labroad bí. Any state tí wọ́n bá attack tẹ́ ẹ provide security tẹ́ ẹ make any effort sílẹ̀ tẹ́ ẹ wá pósìtà tẹ́ wá give press release ẹ jẹgba. Àsìkò ti tó kájọ fọwọ́sowọ́pọ̀ àwọn aráàlú. Enough is enough. Kí gọ́fúnà kó má ṣe kí ni kó má ta ẹ̀mí wa mọ́ fún terrorists kó má fi ẹ̀mí wa gbowó lọ́wọ́ federal. Ìwọ àtẹ̀mí lájọ máa stop ẹ̀ gọ́fúnà ò ní stop ẹ̀. Èyí tí Mákindé gbà tó ṣẹlẹ̀ ní gbùgbùgbù ní some years back ṣe gbogbo 50 billion 30 billion ṣáà ni. Èló náà nọ́mbẹ̀ owó tán nọ́mbẹ̀ kò wọ 10 million. Wọ́n ní gọ́vnà Mákindé of Ọ̀yọ́ ó lọ freeze ẹ̀ account a máa generate owó mọ́ ẹni tó ń díje tó ń léfùrù kankan tó lóun fẹ́ become president Nàìjíríà why not if not àṣà ní nǹkan tó gbé mi kó tó máa ṣe bẹ́ẹ̀ ẹ̀yọ́ gbogbo owó tó yẹ kí wọ́n fi ṣe nǹkan àti gbogbo àwọn tó ti pa gbogbo owó tó ń gbà federal wọ́n ń freeze ẹ̀ torí wọ́n fẹ́ lò fún àǹfààní ara wọn. Ọlọ́run ní jẹ́ kẹ́ni tó gọ̀ yín ó gbọ́n. Ara yẹn nìyẹn
ogun ti dé Nàìjíríà, gbogbo air flight Amẹ́ríkà torí tó dé Nàìjíríà tó ti dé northern part of Nigeria àtàwọn ọmọ ogun tí defence headquarter confirm kan ti dé, ṣé wọ́n wájọ́ sọpé àbí wọ́n wájọ́ omble oṣó wọ́n fẹ́ wá ṣó àbí mo ti gbọ́. Jókòó síbẹ̀ kò jẹ́ kó kàn ẹ́ lé gbọ̀ngbọ̀ngbọ̀n kó kan lẹ̀kọ́ ẹ̀ kó dé ọ̀dọ̀ títí ẹ̀. Jókòó síbẹ̀ kó máa wò wọ́n. Èmi sọ tèmi mo dúró náà. Ẹ má jẹ́ àdúró kan wá pa wá. Àánú yín ṣe mí. I love my people. Bóyá pa yín yẹn ó máa ń kan èmi lára. Ẹ jẹ́ ká do the needful on time. Ẹ jẹ́ káwa náà fọwọ́sowọ́pọ̀ ọ̀nà tá lè gbà protect ara wa. Kò jù bẹ́ẹ̀ lọ. Orúkọ tèmi ò yí padà. Yèyé dára kó ni mò ń jẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń bá mi subscribe, tẹ́ ń bá mi like, tẹ́ ń bá mi share, and gbogbo yín tẹ́ ń bá mi comment. Ní dálé ayé ṣe. Thank you for your love. Thank you for your support always. God bless you. Ilẹ̀ Yorùbá gbè wá o. Kò ní gbọ́ máa lè àárín wa. Orúkọ tèmi ò yí padà. Yèyé dára kówé. Kówé. Ẹ̀rù ṣẹ̀ṣẹ̀.